Africa Content TV. sí bẹ́ẹ̀ bá pè lọ́mọ ní mọ́tò àwọn wo lọ́mọ ní mọ́tò ẹni tó fowó ra mọ́tò tó gbé sórí títì tó jẹ́ transporter Àyìndé mọ́tò láwọn tó ń pawó wálé bí transporter ò bá invest sórí mọ́tò ẹ̀yin èrò ẹ ò lè rọ́kọ̀ wọ́n bẹ́ẹ̀ bá ro tàwọn olówó tó ní mọ́tò ẹ ro tàwọn mẹ̀kúnnù tó pọ̀ rẹpẹtẹ fáwọn olówó ra mọ́tò ẹ̀kẹ́ni tó fowó ra mọ́tò tó fi ń ṣiṣẹ́ MC Musiliu National Union àwọn wo ló ń ṣe àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò náà ń ṣe National Union agbèrò nìkan kọ́ àwọn olówó tó ń fowó ṣòwò tó ń lórí gbígbé náà ń ṣe National Union kúlókúlé ọmọ tó bá sá àwọn Àyìndé mọ́pọ̀ làwọn arábàbí ojú òní tí ẹ lọ́lá lọ́hùn ọkọ̀ tí ó ní ẹ̀mí ìlú Chicago àwọn arábàbí tó ìmùlẹ̀ Ọlábísí ti fẹ́ ti pé àwọn ajíwá sí i Àyìndé adé ayédáadé Àyìndé Musiliu kò ní burú fún ẹ Àyìndé o kò ní burú fún ẹ Àyìndé kò ní burú fún ẹ Àyìndé kò ní burú fún ẹ Àyìndé. Àyìndé ẹrù ẹ ò ní dànù gbogbo ẹrù tọ́lọ́wọ́ bá tó fún ẹ kò ní dá dúró máa ṣe bó ṣe ń ṣe lọ màmá yìí wá ẹ padà.